gbére. Àbọ̀ ló dá bàbá ọmọ òwò ní kò ṣe. Ọmọ Ọlanipekun ó dàbọ̀ ọ̀run ire o. Àbọ̀ ló dá bàbá ọmọ òwò ní gbére. Àbọ̀ ló dá bàbá ọmọ òwò ní kò ṣe. Ọmọ Ọlanipekun ó dàbọ̀ ọ̀run ire o. Raphael Oluwole ọmọ Olanipekun ọkọ Caroline ó dìgbà àwọn ọmọ ń ṣe dàrú rẹ̀. Gbogbo mọ̀lẹ́bí pátá ni wọ́n ṣe dàrú rẹ̀. Ó dojú àlá o ó dárìnà kó bàbá ọmọ. Àbọ̀ ló dá bàbá ọmọ ó ní gbére. Àbọ̀ ló dá bàbá ọmọ ó ní kò ṣe. Ọmọ Olanipekun ó dàbọ̀ ọ̀run ire o. Jerusalem tọrọ orí mi ìlú mi ilé mi bí bá kú ẹkú ìbùkún ni. Ibi ayọ̀ ìgbà wọlé mi ò rojú rẹ Ọlọ́run mi. Kòkòrò já gbádùn obì tó gbó kákáká ẹni rẹ lọ kò dágbà kan. Raphael Oluwole ọmọ Olanipekun ti lọ ó ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn. Bàbá Babátúndé ṣe tiẹ̀ lókè pẹ̀kọ́ lọ́jọ́ tó dé. Bàbá Ayẹ́misí ò sọ fún òun ògbélé ayé mọ́. Ikú àlìmútù ń ló yọwọ́ rẹ̀ nínú àwo tangaran. Bàbá Fúnmiláyọ̀ bàbá Làtàrà ṣe bẹ́ẹ̀ òórè wàlẹ̀ àṣà. Ikú pa bírí abírí ti kú. Ikú pa bìrì abìrí rọ̀rùn alákejì. Àwáyé ikú òsì gbogbo wa pátápátá ni ó padà wá dìtàn. Tá a bá ń bẹ lókè èèpẹ̀ ẹ jẹ́ àṣàyéere. Gbogbo làlà gbogbo fẹ̀fẹ̀ gbogbo fẹ̀fẹ̀ gbogbo làlà. Mo lè dogún mo lè dọ́gbọ̀n ẹ jẹ́ á mọ̀ tẹ̀ jẹ́jẹ́. Kíntàn ó lè rohun tó dára gbé sọ nípa tiwa. Torójú abákù làádèrè ènìyàn òṣùwọ̀n láàyè. Kí láràlú gbọ́ sí pé Raphael Oluwole Olanipekun ti gbọ́wọ́ fún jàlékùkùté. Dára alẹ̀ míì tuntun gbogbo wọn pátápátá ni wọ́n sọ pé ó gbélé ayé ṣe rere. Wọ́n ní bónírèsé ò tiẹ̀ fi gbá mọ́. Èyí tó ti fi sílẹ̀ ò lè parun ni wọ́n ń sọ. Ó di bẹ́ni bá ń jọ ni bọ́mọ èèyàn bá ń jọ ọ̀yàn. Àbọ̀ ló dá bàbá ọmọ ó ní gbére. Àbọ̀ ló dá bàbá ọmọ ó ní kò ṣe. Ọmọ Olanipekun ó dàbọ̀ ọ̀run ire o. Ọdún 1951 ẹni wọ́n bí Raphael Oluwole Olanipekun nílùú Adó Èkìtì. Inú mọ̀lẹ́bí olóògbé Adébáyọ̀ Olanipekun ni wọ́n ti bí. Late Madam Rabiatu Àpèkẹ́ Olanipekun nìyá tó bí lọ́mọ. Nílé bàbá nílé ìyá ọmọlúàbí tó lórúkọ tó dára làwọn òbí rẹ̀ méjèèjì. Ilé ìwé St. Paul Primary School ti ń bẹ lódò Adó Èkìtì. Ẹni bàbá ti bẹ̀rẹ̀ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó ti kékeré ṣe ṣámúṣámú. Ó kọjá lọ sí Ondo Boys High School nípínlẹ̀ Ondo nítẹ̀síwájú ẹ̀kọ́ rẹ̀ sílé ìwé girama. Olúwọlé Raphael tún fakọyọ. Ó ṣiṣẹ́ nílé iṣẹ́ kan pàtàkì nílùú Èkó. Fálẹ́mi Pharmaceutical Company ti ń bẹ lọ́ba nígòrò fúngbà díẹ̀ gẹ́gẹ́ bí sales representative. Gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ pátápátá ni wọ́n fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Lójú náà ti wá ọgbọ́n kún ọgbọ́n, ìmọ̀ kún ìmọ̀ àti òye kún òye gẹ́gẹ́ bí akíkanjú ọmọ tó lálàá àtèròǹgbà rere. Olóògbé Raphael Oluwole ọmọ Olanipekun kọjá lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà láti tún tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ rẹ̀. Kò fìdí rẹmi láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ rí nígbà kankan nílé àjòjì lára àwọn tó ṣe dáadáa jùlọ wà. Raphael Oluwole Olanipekun kò dàbí ejò tó kọjá lórí àpáta lásán tí ò nípa. Ó ṣègbéyàwó pẹ̀lú Mrs. Caroline. Ó sì bí àwọn ọmọ olóríire. Àwọn ọmọ tó ṣe é fẹ̀yìn sílẹ̀ fún. Àwọn ológun ọmọ. Nínú èyí tá a ti rí Babátúndé, Yẹ́misí àti Fúnmiláyọ̀ tó fi mọ́ Làtàrà. Gbogbo wọn ni wọ́n ṣe léde bàbá tó bí wọn lọ́mọ tó fi dúníyàn yìí sílẹ̀. Oluwole Olanipekun jẹ́ onígbàgbọ́ pọ́nbélé nínú Jésù Kristi Olúwa wa. Ọ̀nà ìgbàgbọ́ táwọn òbí rẹ̀ fojú rẹ̀ mọ̀ láti kékeré jòjòló ló tọ̀ títí ó fi tẹ́rí gbaṣọ. Ó ṣèrí bọmi nínú ìjọ St. Paul's Anglican Church odò Adó Èkìtì. Ó sin Olúwa rẹ̀ títí dójú ikú. Kò balẹ̀ jẹ́ kò bẹ̀bí jẹ́ kò bọ̀ ọ̀dẹ̀gẹ̀. Bó ṣe dára nínú ìlú abínibí rẹ̀ ló tún dára nílé àjèjì. Gbogbo ibi tó ti ṣiṣẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà pátápátá ni wọ́n kan ṣáárá sákọ́ni. Ó bẹ́gbẹ́ ṣe ó bọ́gbà ṣe ó dára láàrin mọ̀lẹ́bí. Alábàjọ tí gbogbo àwọn àbúrò tó fi sílẹ̀ tó fi máwọn ẹ̀gbọ́n rẹ̀ pátápátá tí wọ́n ṣe ń ṣèdárò ẹni re. Wọ́n ní ká tó rẹ́rìn ó di gbóréré. Wọ́n ní ká tó lè rẹ́fọ̀ ó dọ̀dọ̀. Wọ́n ní ká tó lè rẹ́ni tí ó ṣe bí Raphael Oluwole
Ọlánipẹ̀kun wọ́n ló tún dọjọ́ míì ọjọ́ re. Raphael Oluwole Ọlánipẹ̀kun gbogbo mọ̀lẹ́bí tó fi sílẹ̀ pẹ̀láwọn ọmọ pátápátá ni wọ́n wà nínú ọ̀fọ̀. Raphael Oluwole Ọlánipẹ̀kun ọmọ èwe òtún ọmọ àròrò òjò tó ti yá atán náà nù. ọ̀rìnjọ́kè èwe bá ti yóò tún la òrò òtún ìlà túgbó tutù akẹ́rírí lọ́àkún. adó ọ̀rá ọmọ àmúkarà sábẹ́ òjẹ́ ìkàràjèjì sínú agbágbá tèmi ṣùkókó ọmọ òjòkó ṣàkà olùkórópọ̀ méjì. adó ìyúlé ọní kọ́bẹ̀ òsìmì ló mọ́nù kọ́bẹ̀ òsìmì ló bá mọ́nù akoto agírárá. ó ní bó ti jẹ́ nílé bàbá rẹ̀ ọmọ àrẹ́mọ lóde odò abùkẹ́lẹ́ gidigidi àgbà ọmọ agbẹ́jáyánjá ìyẹn nílé bàbá rẹ̀ ọmọ alákòókò yalágbà ọmọ alágbèrègbèrè yanran ẹja ọmọ ọ̀fọ̀yọ̀ bẹ́tọ̀ ṣèré ọmọ ọ̀fọ̀yọ̀ jiyànjiyàn ọmọ oníbàtà kí rókà lọ kábọ̀ ló pọ̀ ọ̀sẹ̀ òwúrọ̀ ọmọ amúmàlú sọdún ìgbàgbọ́ ọmọ amúgbàgbọ́ rẹ̀ ní ṣíṣe bàbá Babátúndé bàbá Yẹ́misí bàbá Fúnmiláyọ̀ bàbá Nàtàrà bó o bá délé kó o kílé májọ̀kù má jẹ kòló rántí pé ọmọ Èkìtì níyàn bíyàn tó fẹ́lẹ́ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí tó fi mẹ́ràn ọ̀gbẹ́ bá ń bẹ lájùlé ọ̀run òun ni kó o máa bá wọn jẹ o ò bá wọn jìyà láyé o ò gbọ́n mi òkèrú todò kíkú ó tó mú ọ lọ máa sun olùfẹ́ ọ̀wọ́n kó o sì máa sinmi lókàn àyà Jésù Kristi lókè. gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ sáyé ni wọ́n pe èmi Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdèpìtàn bí ẹni jẹ̀kọ́ yangan sórí aago láti bá wọn ṣe yìí fún bàbá àwọn tó ṣe iyebíye olóògbé Raphael Oluwole Ọlánipẹ̀kun ó di gbére ó dàbọ̀ ó dọjọ́ míì ọjọ́ re. Jerusalem tọrọ